Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àwọn olùyàrá òkìkí igbó girigiri ń dá o ìdá ń dá giri àwọn ń dá giri tí ń dá mọ́lẹ́kùn àṣẹ kan tí à ń bẹ tí wọ́n ní ń bẹ tàlẹ́ láàmú ń bẹ táwọn ìyá mi náà ń bẹ kéèyàn bá ń jẹyàn títí lẹ́ ó sì máa bẹ báyé bá ń jáyé èèyàn bá ń jẹyàn títí lẹ́ ó sì máa bẹ. Bàbá gbogbo ọmọ láàánú kòró èmi àbá mi kà á mọ̀ ẹ̀dùn gbogbo ọmọ pátákó eléèmọ̀ ilé ìyá mi adúlójú adúlẹ́nu àbẹ̀kùnsálẹ̀ wórómù. Bàbá kan máa sọ̀kò lásà. Bàbá ìbò tó lé ààrẹ ẹrù máa sọ ó. Olé ààrẹ ẹrù máa sọ. Ìbá tẹ́rí pé títí ìṣá lọ́rọ̀. Ìbò tó lé ààrẹ ẹrù máa sọ ó. Ìbá tẹ́rí pé jìyèjì òwúrọ̀. Bàbá orí mi má jẹ́ ń ṣèjì ńlá. Ìjì ńlá ò wáyé. Orí mi máa jẹ́ ń ṣèjì ńlá. Ìjì ńlá ò wáyé. Ìjì màmá rẹ̀ ọlọ́kùn dá. Ìjì ńlá ò wáyé. Ohun àmúboko ò ṣe é mú wọlé. Ohun àmúboko ò ṣe é mú wọlé. Ẹyẹ ìyá mi àké. Ẹyẹ ìyá mi àké mọ́ wọn lórí. Bàbá kẹyẹ mọ́mọ́ bẹ́ẹ̀ jà, kẹyẹ mọ́mọ́ bẹ́ẹ̀ jà, àtẹ̀yà dàgbà tẹ̀yẹ lé, kẹyẹ mọ́mọ́ bẹ́ẹ̀ jà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.